tí oyin bá ti sọ adùnnù ìmọ̀ dẹni yẹ̀yẹ́ ni kò sì yẹ kí èèyàn kó ta ara rẹ̀ lọ́pọ̀ torí pé àti rí ara rẹ̀ rà padà lọ́wọ́n yóò dìnira. Alimi òní ń gbé ibi tí wọ́n ti ń pè ní ìlọ irin, ibi tí wọ́n ti máa ń lọ irin, àdá, àáké, kíní tí wọ́n máa fi ń ṣe sọ̀nkú, gbogbo tó bá sàtì nílò kí ẹnu rẹ̀ ó mú òní irin òní wọ́n fi ń lọ torí òkúta pọ̀ ńbẹ̀. Tẹ́ bá sì wò títí náà títí lọ sọ́nà ṣáádú olóoru nǹkan wẹ̀ títí di bá a ṣe ń sọ ẹ̀ tó dé ọ̀nà jẹ́bà náà ẹ máa rí i pé òkúta lóríṣiríṣi torí mo gbé bẹ̀ díẹ̀ náà tó jẹ́ pé bí èpè díẹ̀ bá ti wà ní orí àpáta báyìí wọ́n á gbìn ilá sí tí ó sì ṣe dáadáa tí ó ṣe gbàgbàgbẹ̀tòkúta pọ̀. Alimi wà ńbẹ̀, Àfọ̀njá wà ńbẹ̀, wọ́n sì ti mọra wọn. Wọ́n sì bára wọn ṣọ̀tá. Kì í ṣe pé wọ́n bára wọn ṣe ọ̀tá ṣùgbọ́n ṣe mọ̀ wípé àtẹjúmọ́lẹ̀ ń ló mọ ti ń wá o. Bẹ́ẹ̀ ni dẹ̀dẹ̀ náà dẹkú ṣe rí Àfọ̀njá finú wénú. Ó jẹ ìwọ. Ọkàn tí àwọn Fúlàní bá ti ń sọ pé Ìlọrin gèrè Alimi èyí tó túmọ̀ sí pé Ìlọrin ìlú Alimi ni àwọn obìnrin ilé náà ó máa kọrin pé rárá ẹ mọ̀ ṣe kínní yìí báyìí ǹso nílọrin òwe ǹso nílọrin òwa Ìlọrin Àfọ̀njá ẹni ǹso nílọrin. Kódà àwọn èèyàn tiwa gan tí wọ́n jẹ́ ọmọ Yorùbá ṣùgbọ́n tí wọ́n ti gba ẹ̀sìn ìsìláàmù àwọn gan wọn lè fi ọwọ́ sọ̀yà pé àwọn ò ti Alimi lẹ́yìn títí di ọ̀la bí ó ṣe máa wà nù pé ìjà láàrin Haúsá Fúlàní àti àwọn ọmọ Yorùbá tí wọ́n ní Ìlọrin gan bí ó ṣe máa wà nìyẹn torí pé agbára ìṣèlú òun náà tún wọ̀ torí wípé ṣe rí kíní yẹn ó yí gbogbo it's a complex thing ẹni tí ò bá yé wípé ẹ̀sìn ìṣèlú àtàṣà gbogbo ẹ̀ ló ń yí mọ́ra wọn. Ẹ wá wò ó kódà tó fi dé inú àṣà Yorùbá gbogbo àwọn eré ìbílẹ̀ nǹkan lóríṣiríṣi ni àwọn Fúlàní náà ti kọ́ tó jẹ́ pọ́n gan ń ṣe. Èmi mo ti lọ́mọ Fúlàní tó jẹ́ pé ó ti gba PhD lọ́dọ̀ mi tó jẹ́ pé mo tó Yorùbá ní ń sọ tó bá pohùn báyìí ẹ máa rò pé ọmọ Yorùbá gan ń kéwì tí ń pẹ̀sà tí kò sí tí ó mọ̀ sí mi ní dárúkọ rẹ̀ torí ààbò pẹ̀lú gbogbo wàhálà tó wà ní ilẹ̀ báyìí ìran Yorùbá ló ní ìlú Ìlọrin. Mo ti gbọ́ táwọn àáfàá kan tí wọ́n pera wọn Yorùbá tó jẹ́ wípé ìsọkúsọ ni wọ́n ń sọ bí ẹja sọ lódò pé Fúlàní ló wá bá ń bẹ̀ yẹn nǹkan ṣe mọ̀ pé owó lágbára púpọ̀ ẹ̀sìn sì lágbára púpọ̀ abalájọ Tádébáyọ̀ Fálétí ó ní àṣẹ wèrè lẹ̀sìn gígùn ní egun ni tẹ́sìn bá gún yàn tán èèyàn lè sọ bàbá rẹ̀ dọ́mọ gan ẹ̀sìn tó bá ti ń gún yàn lágùn jù ẹ̀sìn ní dà tí ẹ̀sìn bá ti lè ń gun ní gàràgàrà lágùn jù ẹ̀sìn ní dà bẹ́ẹ̀ náà oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa gbogbo àwọn ẹ̀sìn tí a mú wá láti ilẹ̀ òkèèrè nǹkankan ẹni tí òye rẹ̀ ò bá yé tí ò mọ̀ ti fún tẹ̀dọ̀ àwọn ẹ̀sìn wọ̀nyí tó bá gbà á ní àgbà òdì tí wọ́n ń pè ní alákatakítí kò sígbà tí ẹ̀sìn ò ní mọ̀ tibẹ̀ súyọ títí dọ̀la ṣé àyípadà lè dé torí pé ó ti ní ọwọ́ agbára àwọn tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà nínú afẹ́ akọ̀ jàgàbáǹbà wà ń bẹ̀ lọ́dún 25 a mọ̀ pé ọwọ́ Fúlàní sì ń bẹ níbẹ̀. ẹ jẹ́ kó ní Ifá ó bọ́ fá ẹ jẹ́ lẹ́gùn ó bẹ́gùn ẹjọ́ ní Ifá ó bọ́ fá o ẹjọ́ lọ́sùn ó bọ́sùn ẹjọ́ lódù ó bòdù káyé lẹ́gùn kò yẹ kí ẹlẹ́sìn kan kó máa fi ẹ̀sìn tiẹ̀ ní ẹlẹ́sìn mìíràn lára. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá Aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀ràn oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú olórí
méjìléméje ní ìlú Ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. Yorùbá Gidi TV. ẹlẹ́mbẹ̀ún gbogbo ọmọ káàárọ̀ òjíire káàárọ̀ òjíbí níbi agbé ń lò fẹ́ pọ̀ níbi agbé ń fìfẹ́ bára lò níbi agbé ń fìfẹ́ bára gbé. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. ẹ káàbọ̀ sórí ètò tí ń ṣe àgbélárugẹ fún ìtàn, fún àṣà, fún èdè, fún ẹ̀yà àti ìran ọmọ káàárọ̀ òjíire. Ìkànnì Yorùbá Gidi TV lẹ̀ ń wò. mo tún ti wà pẹ̀lú Ọ̀jọ̀gbọ́n Ṣọlá Ajibade lórí ètò yìí lónìí. ẹ káàbọ̀ sórí ètò sá. ẹ ṣeun, ẹ káàbọ̀. tó ọ̀pọ̀ àwọn èèyàn wò pé wọ́n fẹ́ mọ̀ púpọ̀ sí i nípa ìlú kan tí wọ́n ń pè ní Ìlọrin. kò sì ti ń tóbi ju pé wọ́n ń ṣàkíyèsí àwọn nǹkan kan tí ń fi hàn pé ṣọ́ralẹ̀ Yorùbá ní ṣá. ńgbà táwọn ìjọba ò tún pín, wọ́n pín máa ra àríwá. ó wá fẹ́ máa rí kàmìkàmìkàmì. mo ní ọ̀jọ̀gbọ́n tó mọ̀ púpọ̀ nípa ìtàn, èdè, àṣà Yorùbá ni yóò fọ́ afẹ́kẹ́ bá wa fọ́ funfun. ẹ ṣeun, ẹ káàbọ̀. Yorùbá bọ̀ wọ́n ní bí ọmọ ò bá bá ìtàn yóò bá àrọ́bá, àrọ́bá sì ni bàbá ìtàn. bẹ́ẹ̀ni. n tó tiẹ̀ wá jẹ́ kó tún dáa díẹ̀ nípa tẹ́ ẹ gbé wá yìí ni wípé bí a bá ní ká fa okùn a ní ibi tí a ti fà wá bó ṣe lè wò ó gùn tó. èmi tẹ́ kúkú ń wò yín náà ọmọ ìpínlẹ̀ Kwara ni mí lábala abìkan nítorí pé ibẹ̀ ni àwọn baba ńlá wa ibẹ̀ ni wọ́n ti ṣẹ̀ wá ni wọ́n ń pè ní ìpẹ́ lẹ́gbẹ̀ẹ́ Ọ̀fà láàrin Ọ̀fà àti Gúsùn àti Jágbó òní ìpẹ́ wa ni wọ́n máa fi ń kì wá pé onípẹ̀ẹ́ àjò ọmọ tára ọmọ ojúlarí làásò dúdú ojúlarí ni tajá tẹran fẹ́ ni lójú ẹni bàbá wa Sẹ̀yìndé ni ọ̀rẹ́ ò wọ́pọ̀. wọ́n ní ta ń ló nípẹ́ òlómi ta ń ló nípẹ́ òlódò ta ń lórí wò tí ń bẹ nípẹ́ ẹlé ta ń lomi gbére tí ń bẹ lórí ọta. wọ́n ní iye kan àrè ó fọ̀pẹ́ sòpó àwa lọmọ yànmùyánmú sàlẹ̀ Ọ̀fà ibi tí ń bọ̀ nù yànmùyánmú sàlẹ̀ Ọ̀fà tí ń ṣe fújà láì lápá. ibi tèmi náà ti wá nìyẹn tá a bá ní ká fẹ́ ká tán. ó fún mi ní àǹfààní láti lè mọ díẹ̀ nínú ìbéèrè tí ẹ béèrè àti tí mo fi lè dáhùn. ohun tí mò ń gbìyànjú láti sọ ni pé ara tí ó fún mi ní àǹfààní láti lè sọ díẹ̀ nínú ìtàn tó jẹ mọ́ ọ̀rọ̀ Ìlọrin nìyẹn nítorí wípé ibi tèmi náà ti wá kò fi gbogbo ara jìnnà sí ibẹ̀. ṣé ẹ rí tí oyin bá ti sọ adùnnù ìmọ̀ dẹni yẹ̀yẹ́ ni kò sì yẹ kí èèyàn kó ta ara rẹ̀ lọ́pọ̀ torí pé àti rí ara rẹ̀ rà padà lọ́wọ́n yóò dìnira. èrèdí àwọn àkàwé tí ń ṣe yẹn tí n bá ti ń sọ̀rọ̀ lọ yóò máa yé wa. ohun tá a mọ̀ tó sì dájú tó jẹ́ pé àfi ẹni tí ó bá jẹ́ pé ó fẹ́ pa irọ́ lọ́bọ̀lọ̀ tí ó sọ dòótọ́ ló lè tako ohun tí mo fẹ́ sọ yìí torí pé àrídájú rẹ̀ pọ̀ bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ orúkọ tí ìlú yẹn gan ń jẹ́. ṣé bí Àfọ̀njá ń bí olórí ogun Aláàfin Ọ̀yọ́ ni ìgbà tó jẹ́ olórí ogun Aláàfin Ọ̀yọ́ ṣe mọ̀ pé agbára ń pa ni ó sì ju ọtí lọ. tí ò bá rí bẹ́ẹ̀ ni ọba tó rán níṣẹ́ wípé tọ̀ lọ́ọ̀rì bá mi ṣe gbá lọ́ọ̀rì bá mi ṣàwo èdì ló sì dì í torí nǹkan ló kó sí lọ́kàn láti lè sọ wípé wàhálà tó ń tiẹ̀ wá ń ṣe láti ìjọ yìí ó jagun fọ́ba kí ni ìpín ti tòun
ṣẹ́ẹ̀sì rí ẹni tí ò bá ti lè ṣe nǹkan fún àgbágbé ìlú tó jẹ́ pé àgbágbé ara ẹni ní máa fẹ́ ṣe ní ẹ̀mí burúkú yẹn fi balẹ̀ lọ́hùn níjọ́ sí ìbátẹ́mi balẹ̀ ńlódì wípé ó bẹ Alimi tí í ṣe Fúlàní lọ́wọ́ ẹ̀ tó jẹ́ àlejò ó bẹ lọ́wọ́ ẹ̀ wípé ó mọ̀ wípé ó láwọn ọmọ ogun kó dákun kó fi àwọn ọmọ ogun rẹ̀ lẹ́ẹ̀kan darapọ̀ mọ́ àwọn ọmọ ogun tòun tí wọ́n bóun jagun torí pé òun lógun tóun fẹ́ jà. níbo la Alimi wà gbà yẹn. Alimi òun ní ń gbé ibi tí wọ́n ń pè ní ìlọ irin ibi tí wọ́n ti máa ń lọ irin àdá àáké kíní tí wọ́n máa fi ń ṣe sọ̀nkú gbogbo tó bá sàtì nílò kí ẹnu rẹ̀ ó mú òun ní irin òun ni wọ́n fi ń lọ torí òkúta pọ̀ ńbẹ̀ tẹ́ bá sì wò ó títí náà títí lọ sọ́nà ṣáádú olóoru nǹkan wẹ̀ títí di bá a ṣe ń sọ ẹ̀ tó yẹ dé ọ̀nà jẹ́bà náà ẹ máa rí i pé òkúta lóríṣiríṣi torí mo gbé bẹ̀ díẹ̀ náà tó jẹ́ pé bí èpè díẹ̀ bá ti wà ní orí àpáta báyìí wọ́n á gbìn ilá sí tí ó sì ṣe dáadáa tí ó ṣe gbàgbàgbẹ̀tò òkúta pọ̀ ńbẹ̀ ibi tí Alimi ń gbé nù bó ṣàṣe di wípé Alimi wà ńbẹ̀ Àfọ̀njá wà ńbẹ̀ wọ́n sì ti mọra wọn. wọ́n sì bára wọn ṣọ̀tá. kì í ṣe pé wọ́n bára wọn ṣe ọ̀tá ṣùgbọ́n sẹ́yìn mọ̀ wípé àtẹjúmọ́lẹ̀ ń ló mọ ti ń wá o. bẹ́ẹ̀ ni dẹ̀dẹ̀ náà dẹ́kú ṣe rí Àfọ̀njá finú wénú. ó jẹ ìwọ ìdí tó sì fi rí bẹ́ẹ̀ ni wípé òun ti nígbàgbọ́ púpọ̀ nínú Alimi wípé àṣebálejò ni àwọn làwọn tulẹ̀ fún kò sí wàhálà kò sì lè fa wàhálà wọn ò sì pọ̀ nígbà náà ṣe mọ̀ wípé ọ̀tọ̀láyò iye pé táwọn olóyìnbó ń pè ní games of number pé tí a bá ti pọ̀ apá ò lè ká àwọn ibi báyìí apá ò lè ká àwọn ibi báyìí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nínú àgbékalẹ̀ eré tí wọ́n ń ṣe yẹn Àfọ̀njá nǹkan òótọ́ ọbẹ̀ ó tó dàbí 90% bí 90% pé bí tàn yẹn ṣe rí gẹ́lẹ́ òun ni wọ́n ṣe ń sọ tí wọ́n ń ṣe àgbékalẹ̀. wọ́n fi ń ṣe tíátà ṣe fíìmù kankan fún wa tá à ń wò tá à mọ̀ rẹ́rìn-ín tá à ní mọ̀ wípé ohun tó yẹ á káwọ́lé lórí ká sọkún ni nítorí wípé ohun tí Alimi ń wá Àfọ̀njá ò mọ̀ bí aya tó fẹ́ gígùn tí kùmànà rẹ̀ wá tó ré sórí igi ẹ mọ̀ wípé tí ò bá ti pẹ́ mọ́ ni kì í yá àmì tí ò bá ti yá kì í pẹ́ mọ́ àlè oníyẹ̀rì bó ṣe di wípé Alimi ń wá tẹ́lẹ̀ pé bóòlù ó tiẹ̀ ṣe gbalẹ̀ yìí òun ló fà tó fi jẹ́ wípé ó fi ara mọ́ ẹ̀bẹ̀ àti ọ̀wẹ̀ tí Àfọ̀njá bẹ̀ láì mọ̀ wípé àwọn ó rí pé wọ́n ṣẹ́gun lóòótọ́ ṣùgbọ́n nígbà wọ́n bá ṣẹ́gun wọn kúkú ní gbé agbára ìṣẹ́gun lé Àfọ̀njá lọ́wọ́ bó ṣàṣì di wípé wọ́n ṣẹ́gun lóòótọ́ ìgbà wọ́n ṣẹ́gun wọ́n wá rí i pé ìwọ ó fẹ́ gba ipò máa lọ́wọ́ kí wọ́n kúkú ṣe àwọn náà ní sùtá bó ṣe di pé wọ́n rẹ́yìn Àfọ̀njá náà nìyẹn wọ́n yẹjú ẹ̀ pátápátá ìgbà wọ́n yẹjú ẹ̀ ń ló fà á tó fi wá jẹ́ wípé Alimi ṣẹ̀ṣẹ̀ wá lọ rèé kó bìtìbìtì àwọn èèyàn rẹ̀ wá kí wọ́n máa bọ̀ wá sí ibi tí wọ́n ti ń lọ irin tí wọ́n ogun yẹn lé débi wípé nígbà tó tún dàbí ẹni kó tún ṣe fẹ́rẹ́fẹ́ ó láwọn orin tí wọ́n máa kọ tí àwọn Fúlàní bá ti ń sọ pé Ìlọrin gèrè Alimi èyí tó túmọ̀ sí pé Ìlọrin ìlú Alimi ni àwọn obìnrin ilé náà ó máa kọrin pé rárá ẹ mọ̀ sí kinní yìí báyìí ǹso nílọrin òwe ǹso nílọrin òwa Ìlọrin Àfọ̀njá ẹni ǹso nílọrin ọ̀rọ̀ sáàdì kọ́ńtàdìgbọ́n ṣùgbọ́n ṣe mọ̀ wípé àwọn Fúlàní wọ́n ti ní ipò àti ipa lórílẹ̀‐èdè ọjọ́ ti pẹ́ toró tó jẹ mẹ́sìn mùsùlùmí ìgbà tí àwọn ajíhìnrere tí wọ́n mú ẹ̀sìn ọmọlẹ́yìn Jésù wá tí àwọn ń dé àwọn ò síjú sí gbogbo apá abẹ nítorí pé àwọn Lárúbáwá àwọn ti gba ilẹ̀ ní gbogbo ibẹ̀ wọ́n ń so ẹ̀sìn ìsìláàmù ó wá dàpọ̀ mọ́ kínní ní ètò jẹ́ pé ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀sìn ìsìláàmù wà o tí nípasẹ̀ okòòwò nǹkankan ó ti wọ gbogbo apá ọ̀dọ̀ wa ní àyín táwọn èèyàn ti ń yí padà tó ìdọ́yọ̀
táwọn èèyàn ti ń yí padà tí wọ́n ti ń di ẹlẹ́sìn ìsìláàmù tí wọ́n ti ń di mùsùlùmí ńgbà yẹn gbogbo kinní wọ̀nyẹn wá papọ̀ mọ́ra wọn tó fi jẹ́ pé kódà àwọn èèyàn tiwa gan tí wọ́n jẹ́ ọmọ Yorùbá ṣùgbọ́n tí wọ́n ti gba ẹ̀sìn ìsìláàmù àwọn gan wọn lè fi ọwọ́ sọ̀yà pé àwọn ò ti Alimi lẹ́yìn bó ṣe di wípé wọ́n rẹ́yìn gbogbo àwọn Yorùbá ṣùgbọ́n bí gbogbo ẹ ṣe ń lọ náà ló di pé àwọn èèyàn ń pẹ́ àwọn ò lè sọ lé bàbá àwọn nù ọmọ Yorùbá làwọn títí di ọ̀la bí ó ṣe máa wà nù pé ìjà láàrin Haúsá Fúlàní àti àwọn ọmọ Yorùbá tí wọ́n ní Ìlọrin gan bí ó ṣe máa wà nìyẹn torí pé agbára ìṣèlú òun náà tún wọ̀ ọ́ torí wípé ṣe rí kíní yẹn ó yí gbogbo it's a complex thing ẹni tí ò bá yé wípé ẹ̀sìn ìṣèlú àtàṣà gbogbo ẹ̀ ló ń yí mọ́ra wọn ẹ wá wò ó kódà tó fi dé inú àṣà Yorùbá gbogbo àwọn eré ìbílẹ̀ nǹkan lóríṣiríṣi ni àwọn Fúlàní náà ti kọ́ tó jẹ́ pọ́n gan ń ṣe gbọ́dọ̀ bí eré bàálù nǹkan wọ́n ń pe kinní kan ní eré bàálù bí ìpohùn náà ni tí wọ́n máa ń ṣe ìgbà títí tí wọ́n ń ṣe lọ́yọ̀ọ́ ó ti ṣe táwọn àwọn Haúsá Fúlàní tán náà kó wá ó ti ń yí mọ́ ti Yorùbá mo tiẹ̀ ní ọmọléèwé kan tó jẹ́ pé ó ṣiṣẹ́ lórí àwọn orin ìbílẹ̀ tó pè ní orin ìbílẹ̀ ìlú Ìlọrin the thesis is a PhD thesis the person is a lecturer now tó ń gan wà ní Ìlọrin lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé olùkọ́ni ló jẹ́ ní yunifásitì ní Ìlọrin níbẹ̀ títí di òní lẹ́ni tí mò ń sọ yìí ibẹ̀ láti tún rí ìmọ́lẹ̀ tó tún tàn sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpohùn Yorùbá gan ó ti yí wọ inú ìpohùn ti Fúlàní àti Haúsá tí gbogbo ẹ̀ ti yí papọ̀ tó jẹ́ pé ó máa nira fún wa láti pààlà sáàárín wọn gẹ́gẹ́ wà wá pè ní orin ìbílẹ̀ Ìlọrin Ìlọrin lẹ ti lè rírú ẹ̀ nítorí pé ọ̀rọ̀ bí ẹ̀sìn ìsìláàmù tó mọ́ àṣà Yorùbá gbogbo ẹ̀ ti yí wọnú ara wọn dáadáa nígbà tí à ń ṣe àkójọpọ̀ èdè fáyẹ̀wò nínú iṣẹ́ yẹn mo ní mo fi sọ wípé ó máa nira láti pààlà sí àárín ìran Yorùbá àti ìran Fúlàní àti Haúsá tí wọ́n wà níbẹ̀ yẹn èmi mo ti lọ́mọ Fúlàní tó jẹ́ pé ó ti gba PhD lọ́dọ̀ mi tó jẹ́ pé mo tó Yorùbá ní ń sọ tó bá pohùn báyìí ẹ máa rò pé ọmọ Yorùbá ń kéwì tí ń pẹ̀sà kò sí tí ó mọ̀ sí mi ní dárúkọ rẹ̀ torí ààbò pẹ̀lú gbogbo wàhálà tó wà ní ilẹ̀ báyìí ṣùgbọ́n tí mo fẹ́ fàyọ́ mẹ́ ni wípé Yorùbá ìran Yorùbá ló ní ìlú Ìlọrin mo ti gbọ́ táwọn àáfàá kan tí wọ́n pera wọn Yorùbá tó jẹ́ wípé ìsọkúsọ ni wọ́n ń sọ bí ẹja sọ lódò pé Fúlàní ló wá bá ń bẹ̀ yẹn nǹkan ṣe mọ̀ pé owó lágbára púpọ̀ ẹ̀sìn sì lágbára púpọ̀ abalájọ Tádébáyọ̀ Fálétí ó ní àṣẹ wèrè lẹ̀sìn gígùn ní egun ni tẹ́sìn bá gùn yàn tán èèyàn lè sọ bàbá rẹ̀ dọ́mọ gan èèyàn lè sọra rẹ̀ ọmọ bàbá tó bí àtìyá rẹ̀ tí ó sọ wọ́n dọ́mọ níbi tí wèrè tí ẹ̀sìn máa gùn yàn bí ẹṣin bó bá gùn yàn bí ẹṣin báwọn ṣé ò ti máa dẹ̀sìn. tí máa ẹ̀sìn tó bá ti ń gùn yàn lágùn jù ẹ̀sìn ní dáa ẹ̀sìn ní dáa tí ẹ̀sìn bá ti lè ń gun ní gàràgàrà lágùn jù ẹ̀sìn ní dáa bẹ́ẹ̀ náà lóríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa gbogbo àwọn ẹ̀sìn tí a mú wá láti ilẹ̀ òkèèrè nǹkankan ẹni tí òye rẹ̀ ò bá yé tí ò mọ̀ ti fún tẹ̀dọ̀ àwọn ẹ̀sìn wọ̀nyí tó bá gbà á ní àgbà òdì tí wọ́n ń pè ní alákatakítí kò sígbà tí ẹ̀sìn ò ní mọ̀ tibẹ̀ súyọ tá a bá ń wo ohun tó ń ṣẹlẹ̀ lórí amóhùnmáwòrán tá à ń gbọ́ ohun tó ń lọ lórí rédíò á ro oríṣiríṣi àwọn ẹ̀sìn táwọn èèyàn sì rò pé ẹ̀sìn làwọn ń sìn láì mọ̀ wípé ẹ̀sìn làwọn ń ṣe so bó ṣe rí nìyẹn ara wàhálà tó wà nílọrin nìyẹn títí di òní èmi tí àá wò ni mo fi sọ pé títí dọ̀la ṣé àyípadà lè dé torí pé ó ti ní ọwọ́ agbára àwọn tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà nínú afẹ́ akọ̀ jàgàbáǹbà wà ń bẹ̀ lọ́dún 25 a mọ̀ pé ọwọ́ Fúlàní sì ń bẹ níbẹ̀ ẹ má jẹ́ a lọ bẹ̀ o ìdí ni pé ọ̀rọ̀ Ìlọrin tí wọ́n bá gba Ìlọrin ẹ má gbàgbé o ọ̀rọ̀ à ń fẹ́ra ẹni tí wà ń bẹ̀ o. bẹ́ẹ̀ ni. gbogbo wàhálà tó máa ń dálẹ̀ nìyẹn pé ẹ ti ń fẹ́ra yín ṣé ẹnìkan mọ̀ ọ́ mọ́ ọ lọ ni àbí bàbá ni ó pé òun fi ìyá àtọmọ lẹ̀ àbí kí ni ó máa ṣẹlẹ̀ ibi tí wàhálà wà nìyẹn mo fi rò pé ọ̀nà tèmi rò pé wọ́n lè gbé gbà
tí aáwọ̀ yẹn fi lè yanjú ni wípé kàn jẹ́ ká pàtàn gidi tí wọ́n bá sì pàtàn gidi kí a wá fi ọwọ́ ìfẹ́ àtẹ̀rẹ́pọ̀ ká fi múra wa kájọ mọ́ bára wa gbé tí ò fi ní sí kọ́nu kọ́họ torí pé púpọ̀ nínú tí àwọn èèyàn ń dánwò ń bẹ̀ wò èèyàn ò lè lọ sílẹ̀ haúsá kó dán ìdá kan nù ìdá mẹ́wàá rẹ̀ wò ẹni yẹn kò ní fara rẹ̀ lọ. ó fi kú ṣèbàjẹ́. tí ò bá fi kú ṣèfàjẹ́ kò ní fara rẹ̀ lọ. so n tẹ́mi kan rò ní ẹ pé ó lè jẹ́ bíi ọ̀nà àbáyọ fún wàhálà tó wà ń bẹ̀ yẹn. Mo rántí Yẹmí Ẹlẹ́bùbọn bàbá Ifá Yẹmí Ẹlẹ́bùbọn ó ní ẹ jẹ́ kó ní Ifá ó bọ fá ẹ jẹ́ lẹ́gùn ó bẹ́gùn ẹjọ́ ní Ifá ó bọ fá o ẹjọ́ lọ́sùn ó bọ̀sùn ẹjọ́ lódù ó bòdù káyé lè gun kò yẹ kí ẹlẹ́sìn kan kó máa fi ẹ̀sìn tiẹ̀ ní ẹlẹ́sìn mìíràn lára ara àwọn ọ̀nà àbáyọ nìyẹn. ṣíkàwá sọ pé bí ọmọ Yorùbá kan bá ní Ọlọ́run àwọn baba ńlá baba òun lòun ó sìn òòṣà baba ńlá baba òun kò ní dìgbàgbé lójú tòun òun ó sì máa bọ́ bá àkú ọdún ẹ̀ bá dé òun ó ṣe dandan tó wá lòun fẹ́ kérò wá sí irú ìlú Ìlọrin tá a ti mọ̀ pé ó jẹ́ ìlú tí mùsùlùmí pọ̀ sí jùlọ nílẹ̀ Yorùbá àti ìlú tí àwọn Fúlàní Haúsá ti dàpọ̀ mọ́ Yorùbá bírú èèyàn kan bá wá ṣèpinnu láti wá ṣerú ẹ̀ ṣáà lè sọ pé ó ṣe é re. kí ló dé òwò ìdí òwò lọ́rùn n tó bá fi lè mú àwọn ẹlẹ́sìn ìsìláàmù àwọn ẹlẹ́sìn ọmọlẹ́yìn Jésù tí wọ́n ń ṣe ìsọ̀òru tí wọ́n ń ṣe ìwàásù àti wáàsí ìta gbangba kí ló dé tí a fi sọ pé káwọn náà kan mọ̀ ṣe tiwọn tó bá jẹ́ wípé ní tí wọ́n gbàgbọ́ nínú rẹ̀ náà kàn mọ̀ ṣe ńgbà tí wọ́n bá tiẹ̀ fẹ́ yí padà á já sí pé tọ̀ bóyá Ọlọ́run fọwọ́ tọ́ wọn pé èyí tó ń sìn yìí ò mọ̀ sìn mọ́ èmi Jésù Kristi ni ó máa sìn tàbí èmi kinní kan nìkan máa sìn ìyẹn yàtọ̀ sí wípé ká sọ wípé àní gbà kí wọ́n wá gbé agbádá ẹ̀sìn wọn kaná kan láwọn ò mọ̀ rùmọ̀là àní gbà nǹkan burúkú ni kí ni tó fi orílẹ̀-èdè sọ òfin orílẹ̀-èdè sọ wípé a ní ẹ̀tọ́ sí kárìn bó ṣe wù wá láì pa ọmọnìkejì lára a ní ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn tó bá wù wá láti máa sìn ká máa jọ́sìn lọ́nà tó bá wù wá láì pa ẹlòmíràn lára kí ló wá dé tẹ́nìkan mọ̀ fi ẹ̀sìn tiẹ̀ pa tẹlòmíràn lára ibi tí èmi ti lòdì sí gbogbo rádaràda bí ọbẹ̀ ọlọ́kà tí àwọn èèyàn ń ṣe ni ẹni tó bá kó èrò wá tó kólé wá tó fọ́ tó múlé pọntí tó mọ́nà roka tó fi gbogbo agbada dẹ́ran nítorí ẹ̀sìn tó gbàgbọ́ nú ẹ̀ a ní ẹ̀tọ́ láyé lábẹ́ àṣẹ àbí tí wúwo mọ́ ká sọ pé kò gbọdọ̀ sí tàbí kò ṣe eré ó ṣe eré ó ṣe eré. àkíyèsí mi ni wípé àwọn mùsùlùmí láwọn apá abòmíì nílẹ̀ Yorùbá tá a bá ní ká fojú bù ú ìdá èyí tó pọ̀ jù nínú àwọn mùsùlùmí tí ń bẹ láwọn ìlú míì yíká ilẹ̀ káàrọ̀ òjìrì ni wọ́n ń fojú wò ó wípé kò sáburú ń bẹ láti lọ ṣọdún ẹni ọdún ìbílẹ̀ ẹni ọdún ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹni nílùú Ìlọrin bí èèyàn bá ń gbé lọrin tàbí bí èèyàn bá lọ́rẹ̀ẹ́ ojúgbà tàbí alájọṣẹ̀ṣẹ̀pọ̀ nílùú Ìlọrin ṣùgbọ́n nínú àwọn fídíò fọ́nrán oríṣiríṣi tí mo ti rí àwọn mùsùlùmí tó jẹ́ tìlú Ìlọrin tí wọ́n ń sọ pé kò sáàyè fún gbogbo èèyàn nílùú àwọn wọ́n tiẹ̀ ń sọ wípé Ìlọrin ni ò fààyè gbà á àwọn ará Ìlọrin àwọn ò fààyè gbarú ẹ̀ kí wá ṣìyẹn nìkan ohun tó bí oríṣiríṣi iṣẹ́ ìwádìí tí mò ń ṣe léraléra lẹ́nu àìpẹ́ yìí ó ní ọ̀rọ̀ ìyá ọlọ́ṣọ̀ kan tí ó bẹ́ sílẹ̀ láti bẹ̀ àwọn ẹ̀sùn míì farahàn bí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ obìnrin ọ̀hún di èrò ọgbà ẹ̀wọ̀n ọmọkùnrin kan ó máa ń ṣètò bá a ti ń ṣe yìí ṣùgbọ́n èrò tiẹ̀ ló máa ń fi síta nínú àwọn èrò ẹ̀ tó ń fi síta yẹn lọ́jọ́ kan
ó ṣètò kan ó dáná sun Quran ó sì ń sọ níbẹ̀ wípé wọ́n sọ pé bá a bá sun Quran kò ní í jóná ṣùgbọ́n òun ó sun láti wò bóyá yóò jóná tàbí ò ní í jóná nítorí pé ẹnìkan nínú ẹ̀sìn Islam sọ nílé àgbègbè Ìlọrin ó sọ wípé irú odò Ọ̀ṣun bí wọ́n bá ṣègbọ̀nsẹ̀ ràbàtà sọ́wọ́ tí wọ́n jù síbẹ̀ tó sọ àwọn nǹkan kankan ibẹ̀ yẹn kọ́ là ń lọ lédè kan ó dáná sun Quran bàbá ní àfojú ó jóná bàbá wa ní àfojú lámì ìtọ́ wò lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọkùnrin náà ti wà ní àhámọ́ nílùú Ìlọrin láti Ìlọrin wọ́n wá síbàdàn wọ́n hí lápá mú wọ́n sì fi òfin mú bàbá ní àfojú lámì ìtọ́ wò kí ni tẹ́ ẹ lè rí sọ sí yẹn. ẹ ṣeun ṣe rí mi ò mọ̀ bóyá mo ti sọ́rí ní ara àwọn ètò tá a ti ṣe kọjá pé ṣe rí ẹ̀sìn ọmọ ènìyàn ló dá lẹ̀ kì í sọ Ọlọ́run ló dá ẹ̀sìn sílẹ̀ ọmọ èèyàn ní ara orin tí mo fẹ́ràn ọkùnrin tó kọrin pé ayé ló sọ pò lè ní láárí ènìyàn ló sọ pọ́rọ̀ rẹ̀ kò lè já sí rí wòlíì ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀ o kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀ ṣe rí ọmọ èèyàn ló dá ẹ̀sìn sílẹ̀ bàbá kan tanra wa jẹ ni irú ẹni tí ó sọ pé tí wọn bá sun Kùránì kò ní jóná nǹkankan ká sọ pé bóyá nípa táwọn olóyìnbó máa pè ní by chance bíi pé ó lè ṣèèṣì kó tiẹ̀ mọ́ wàá jóná jóná lọ́hùn ó lè ti tún sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hùn kan táwọn yóò tún mọ̀ wọ́n pé ó sun Kùránì náà báyìí Kùránì ò jóná nǹkankan ṣùgbọ́n a ti mọ̀ wípé ọmọ èèyàn ló dá ẹ̀sìn sílẹ̀ ló fi ní ti ìrírí rẹ̀ tó rí ló fi rí bẹ́ẹ̀ ká fi yẹn sílẹ̀ bẹ́ẹ̀ mo ti rí àwọn èèyàn lọ́jọ́ sọ pé bíbélì ò lè jóná ìgbà tẹ́nìkan tó fẹ́ jẹ ààrẹ orílẹ̀-èdè yìí tó lọ rèé tàtàpò tó gba gbogbo bíbélì tí wọ́n ń kó bọ̀ wá kíní tí wọ́n ní ẹ kò lè rí kò lè ṣe kíní kan wọ́n da bíbélì sínú omi ó rí àbí ó rí obì tó bàjẹ́ sínú ṣùgbọ́n tí ayé bá fẹ́ táyé kọ̀ tọ́lọ́run bá sì ń jẹ́ Ọlọ́run ó wà nípò Ọlọ́run ni ọmọ èèyàn ó sì máa wà nípò ọmọ èèyàn èmi máa ń sọ o pé Ọlọ́run wo ni yóò dá èèyàn yóò dá akọ àtàbò bá a ṣe dá a tó yìí tí ó wàá sọ wípé ó yá ẹni tí ò bá ti gba ntẹ́yìn gbà yẹn ọ̀nà tẹ́ gbà ẹ máa pa wọ́n ẹ mọ̀ pé kì í sọ Ọlọ́run ló rán yẹn nírú sẹ́bà ọmọ èèyàn ló rán ara rẹ̀ ta ni ó sọ pé ó yá a fẹ́ bọ òòṣà kan o ẹsẹ̀ kìíní kan ẹ̀jẹ̀ ọmọ èèyàn láàfin sí ẹ ti mọ̀ pé ọmọ èèyàn ló rán ara rẹ̀ nírú iṣẹ́ bá kì í ṣe Ọlọ́run àpẹẹrẹ tá a rí inú Bíbélì gangba tí ó sọ pé ó yá mú ọmọ rẹ̀ kan ṣoṣo tó bí Ísákì ó yá lọ fi rúbọ Ọlọ́run mú nǹkan mi jáde àbí ó mú nǹkan mi jáde láti sọ pé òun ò ní inú dídùn sí ikú kíkú ọmọ èèyàn kankan tó ń dá ní àwòrán ara òun à ń pààyàn à ń jà fún yẹn èmi ò tiẹ̀ nígbàgbọ́ nínú ká sọ wípé torí pé ọ̀ ń sọ pé ọ̀ ń jà fún Ọlọ́run kó máa gbógun ti ọmọ ènìyàn ẹlẹ́mìí bíi ara rẹ ẹni tó nísan tó ní omi ara tó lẹ́jẹ̀ bíi tiẹ̀ náà kó wá sọ pé Ọlọ́run ló ń jà fún jẹ́ kó Ọlọ́run ó jà fúnra ẹ̀. ṣùgbọ́n ṣé kò jọ ní tí máa dùn ní bí ìgbìyàn bá fi gùn wọ́n sọ ògiri tí ò tún rẹ́ ní kí wípé ẹni tí ò tún wá rí èèyàn kí tán tó máa fi ṣe yẹ̀yẹ́ wípé ẹnìkan sọ̀rọ̀ tàbí ṣe tako ìgbàgbọ́ tàbí ohun tó káràmásìkí ohun tó gbé gẹ̀gẹ̀ bí ọkùnrin ń ṣe dáná sun Kùránì. a máa dùn yàn téèyàn bá lóye tó jẹlẹ̀ ẹni tó bá ní tí rònú rẹ̀ bá kolẹ̀ yóò mọ̀ wípé òun ò lè jà fún Ọlọ́run kò léyìn ò lè jà fún Ọlọ́run sẹ́rí gbogbo làlẹ́ tá a máa ṣe bíi tá àwa gan ti fẹ́ sọra wa dọ́lọ́run tí Ọlọ́run bá sì jẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe sọ mo tó fẹ́ tún sọ ohun tó jẹ́ yóò máa fi ara hàn ní gbogbo ọjọ́ àti ní gbogbo ìgbà nítorí náà ọmọ èèyàn tí ì bá ṣe pé ọlọ́pọlọ tó yòrò kò yẹ kéèyàn máa jà fún Ọlọ́run ntí Ọlọ́run bá wá là kalẹ̀ nínú ntí ẹ rò pé ẹ gbàgbọ́ ẹ má jẹ tẹ́rí tá a bá ní a máa tú iṣu dé sálẹ̀ kòkò ìyẹn ò fọwọ́ jó apẹ́ o
ìdí nì tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ tá à ń pè ní ẹ̀sìn eléyìí ó gbé tiẹ̀ dé á ní ti tòun ló gba yìí jù tọ̀hún ó gbé tiẹ̀ dé á ní ti tòun tẹ́ ẹ̀ bá tí ìgbà ilé títà dé a sì sọ pé Ọlọ́run yìí ò pé méjì tá a wá ní ń parọ́ èwo wá ní ọ̀nà tá a ní ń parọ́ ṣùgbọ́n Ọlọ́run fúnra ara rẹ̀ ni ó mọ̀ fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn pé èmi rèé ṣé bí èèyàn kan ni Guru Maharaji bẹ́ẹ̀ oní tọ́lọ̀ fi hàn ni ó sì ní òun gan ni mẹ̀sáyà ṣé bá ara àwọn tí ń bọ̀ omi èèyàn sásì ni àwọn èèyàn tí sì ń bọ̀ ta wá lọ́nà ẹnìkan gbéra nígbà kan tó ń pariwo èmi ni Jésù òyìnbó ń dà mọ́ lónìí so ohun tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni wípé gbogbo kìràkìtà tí gbogbo wa ń ṣe yìí if you don't belong to me you are going to perish ọ̀ parun ni tó o bá ti ṣe tèmi ọ̀ ṣe kinní kan ni èyí tó bá jẹ́ òótọ́ yóò kúkú fara hàn èyí tó jòdodo yóò fara hàn níjọ́ kan ṣùgbọ́n àìpé orí àìníròónú jinlẹ̀ ni ó fa katakítí ká mọ́ para ẹni nítorí pé a fẹ́ sin Olúwa nǹkan tí ò dáa tí ò sì bójúmu ni tí ò wọ́ mú wàsà òun ní olèmí fi ń sọ wípé ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ èèyàn ló dálẹ̀ torí tó bá jẹ́ pé Ọlọ́run ló dá ẹ̀sìn lẹ̀ mélòó lẹ̀sìn tọ́lọ́run wá kúkú dálẹ̀ torí ẹ̀sìn pé ó pógún ó pọ́gbọ̀n ó pé gbèdé tó bá wá rí bẹ́ẹ̀ èwo lẹ́ wàá sọ pé eléyìí òun ní ọ̀nà torí àwọn ọmọlẹ́yìn Jésù nísìn Jésù Kristi lọ́nà ẹni tí ò bá ti lè bá ọ̀dọ̀ Jésù lọ ọ̀run àpáàdì ní lọ àwọn mùsùlùmí náà àwọn náà ó pé Allah ní ọ̀nà nǹkan ká gba Muhammadu gbọ́ sàlálàlùwà sàlà wọn á ní bàbá ti gbàgbọ́ kìnìkan ilé tí wàá mọ̀ pé tá a wá ní ń parọ́ ta ní ń sòótọ́ èwo lọ̀nà ń bẹ̀ ń ló fà á tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ sọ pé àwọn tiẹ̀ nígbàgbọ́ kankan nínú ohunkóhun nígbà wọn bá rí wípé gbogbo nǹkan ń lọ lódìkodì tó sì jẹ́ pé kò sí ìfẹ́ ntẹ́mi wá ntẹ́rí parí kenge rẹ̀ òun ni wípé èmi gbàgbọ́ wípé Ọlọ́run wa Ọlọ́run tó dára ni tí Ọlọ́run yìí bá sì jẹ́ Ọlọ́run tó dára Ọlọ́run yìí ò mọ̀mọ́ ní máa ṣe ọ̀nà ìṣekúpa àwọn ẹ̀dá ọwọ́ rẹ̀ tí a pe ara wa tá a jẹ́ ènìyàn kò ní máa ṣekúpa wọn o kò ní máa sọ wípé ó yá nítorí pọ̀ ń sìn mí ó yá lọ pa lágbájá lọ pa làkásìgbè lọ fi làkásìgbè rúbọ ṣé rí gbogbo ẹ ti wá yí lura wọn tó gbogbo yahoo tó ṣe yahoo nǹkan à ń gbẹ̀dẹ̀ yàn à ń mú pátá èèyàn à ń fi ń ṣoògùn kí gbogbo ẹ fún mọ́ ṣe kinní kan ṣe mọ̀ pé ara pé ìgbàgbọ́ nínú àwọn ẹ̀mí àìrí òun náà ló tún bí yẹn Ọlọ́run tá à ń sọ ìta lórí rí kò sí. àwọn tó sì ń pààyàn àwọn ẹlẹ́sìn kan náà ni wọ́n lọ bá. bẹ́ẹ̀ mi débẹ̀ ẹ mọ̀ rí Samson ẹ mọ̀ rí Gebu ẹ mọ̀ rí Ismail ẹ mọ̀ rí Abudugafar Abuduganiya. nínú àwọn ìròyìn tá a sì ń rí kà bí wọn ò bá lọ sọ́dọ̀ àfà wọn á lọ sọ́dọ̀ wòlíì tàbí wọn lọ sọ́dọ̀ babaláwo. àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí tó gbajúgbajà náà ni àwọn ẹni bí wọn yìí ń sásá bẹ́ẹ̀ láti hùwà láabi sí ìrìn ẹ̀dẹ́ èèyàn. bẹ́ẹ̀ni. nígbà tá a wá wo sàkún ẹ̀ báyìí wípé ìsọ̀rí tó pọ̀ jù nínú àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ní gbogbo àwọn ilẹ̀ káàrọ̀ òjìrè wọ́n fì sí à pé kò ní kálukú ó ṣe tiẹ̀ káfífẹ́ lò. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tá a ṣàkíyèsí pé àwọn tìlọrin dúró lórí pé àní ẹ má ṣe tiyín o ẹ lẹ́tọ̀ọ́ láti ṣe tiyín ṣùgbọ́n o ẹ má ṣe é dọ̀dọ̀ tiwa nílùú Ìlọrin. àrọwàwo ló lè bí ìfẹ́ àrọwàwo ló lè yọrí sí àlàáfíà tó rinlẹ̀ nílùú Ìlọrin tó jẹ́ ara ìlú táwọn ọmọ kóòtù òjìbí wà. ẹ ṣeun kì í tiẹ̀ ṣe Ìlọrin nìkan ṣe rí ibi tọ́rọ̀ dídúró báyìí nísìn ìṣòro tá à ń kojú gan lórílẹ̀‐èdè Nàìjíríà pọ̀ débi wípé Ọlọ́run nìkan ṣoṣo ló lè kó ni yọ nítorí pé agbàpọ̀ òní Ọlọ́run tó lágbára lórí ohun gbogbo tó lè so ohun gbogbo. ìmọ̀ràn tèmi ó gba àwọn èèyàn ni pé a ní láti wá wọ̀rọ̀ kò fi ṣe àdá ká pe àrònú wa àtọ̀dọ̀fin àtìká ká pe àjọ tó ní ìrònú pìwàdà
èyí tó sì ní nǹkan ṣe pẹ̀lú ìjọba ní láti dá sọ̀rọ̀ yìí kí wọ́n sì dúró tọ́ bí ìjọba ò bá dúró tọ́ ẹ̀yìn igbá làámọ̀ yín àgbàdo sí bá a pé ní ìgbà ìgbà ìdí nìyí tá a bá rí ara wa gẹ́gẹ́ bí ọmọ bàbá kan náà torí mi ò lè sọ pé à ń jí sọmọ ìyá torí pé ọmọ ìyá ìyá ọmọ bàbá ní bá dira wọn ọmọ bàbá ní á ń bá àwọn òyìnbó ní ẹ wá tí wọ́n jẹun yóò tán tí wọ́n mutí tán tí wọ́n mutí tán tí wọ́n ní kí gbogbo wa kádọ̀ kankan máa ṣe nítorí àǹfààní tiwọn ni tó bá jẹ́ wípé wọn ò ṣe bẹ́ẹ̀ ni táwùsá ń lọ láwùsá tí fúlàní ń lọ ń fúlàní tí yorùbá ń lọ nílọ tiẹ̀ ṣùgbọ́n tá a rí i pé alájọṣepọ̀ ni wá kò mọ̀ ní sí wàhálà ṣùgbọ́n nígbà tí ó ti di wípé àjọ ń gbé àjọ ń jẹ àjọ ń mu ó yẹ ká mọ̀ wípé àti pínyà ó máa nira nítorí náà ká ṣe ara wa lọ́kan ká mú ara wa gẹ́gẹ́ bí ọmọ ìyá tí ìyá ká mọ̀ ṣe ara wa ní ọmọ bàbá bí ṣe tó bá lè dé bá ọ kó dé bá ọ ẹ rí i pé tá a bá ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá tá a sì ń lò fẹ́ pípé ìyẹn ni ìmọ̀ràn àkọ́kọ́ ìmọ̀ràn kejì ni pé ìjọba fúnra lára rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú ìjọba fúnra lára rẹ̀ lè mọ̀ wípé tádìẹ bá bà lókùn àtádìẹ àtòkùn àwọn méjèèjì nínira àgbàyanu yóò mọ̀ ọ́ dé bá nítorí náà kò sí tó ní kí ìjọba ó mọ̀ dá sí pé ó dá n tó fi sọ ni ẹni tó bá ti tako òfin orílẹ̀-èdè yìí ó di dandan kí gbòòrò gbé ṣùgbọ́n ẹni tó bá mọ̀ pé òun ò lè tẹ̀lé òfin yẹn òfin tá à ń lò lórílẹ̀-èdè yìí kí irú ẹni bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ ẹ̀dá dẹ́tẹ̀ kó lọ rí tẹ̀ sáàrin oko kó máa dábì gbé tí ó fi jẹ́ pé kò ní sí ẹlòmíràn mọ́ tí ó lè tako ohun tí wọ́n bá láwọn gbà tí wọ́n sì ń gbé ká tí wọ́n sọ di bàbàrà ìmọ̀ràn mi méjì tó wà ńbẹ̀ nìyẹn àwa fúnra láwa tá a jẹ́ èèyàn ká bára wa sòdodo ọ̀rọ̀ pé a nílò ìfẹ́ kájọ mọ́ fìfẹ́ lò papọ̀ ìjọba kó o náà dìde gìrì kó mú òfin lò kó jẹ́ kófin kó máa ṣiṣẹ́ pé a nílò láti máa lo àǹfààní tiwa láti fi tako òmìnira ẹlòmíràn. táàfin káàdì ẹ̀ ó ní iṣẹ́ àwọn oníròyìn àbáàdì oníròyìn ọ̀sán gan àwọn ṣètò tí wọ́n gorí ayélujára tí wọ́n sì kún ojú ayélujára tí wọ́n kàn lè dédé jí láàárọ̀ ọjọ́ kan kí wọ́n sì dédé doníròyìn tó jẹ́ wípé àwọn tá à ń rí lójoojúmọ́ lórí ayélujára ìròyìn ẹlẹ́jẹ̀ oúnjẹ tí ń mẹ́rù báyàn pé ṣé àwọn nǹkan wọ̀nyí yóò sì ní pàpà wàá dógún pẹ̀lú àwọn rúnásí tí wọ́n ń jáde lójoojúmọ́ àwọn ọ̀rọ̀ tó lè fa ìbínú ẹ̀dùn ọkàn pé ṣé ẹ̀sìn mi ni wọ́n ń bá wí báyìí ẹ̀sìn mi ni wọ́n ń pò burú tó yìí tàbí tí wọ́n pé àwọn ẹlẹ́sìn yìí náà ṣe á yàkà báyìí àwa gan gbọ́dọ̀ dìde sọ̀rọ̀ ara wa bóyá káwa gan ó ká fàbínú yọ ká dìde tiwọn kí lẹ sọ fáwọn ṣètò orí ayélujára o. ẹ ṣeun àkíyèsí ńlá làkíyèsí yín nítorí wípé mo fẹ́ ká wá fi ojú tó ju ẹyọ kan lọ wo níta ẹgbẹ́ kalẹ̀ yẹn ṣé ẹ rí àwọn oníròyìn àbáàdì wọn yẹn wọ́n ń rán àwọn míì níṣẹ́ ni o ó sì ní ọ̀rọ̀ owó nínú mo dẹ̀ fẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ó mọ̀ wípé àwọn ará òkèèrè ò fẹ́ràn wa bí nǹkan ó ṣe papọ̀ tí nǹkan ó dàrú tílẹ̀ ó rọ̀ gidigidi táwọn ó ráàyè wá dúró gẹ́gẹ́ bí alàgàtà fún àgbágbé ara wọn òun ni ọ̀pọ̀lọpọ̀ ń wá káàkiri o ẹ jẹ́ kára àwọn ọ̀wọ́ oníròyìn kan bẹ́ẹ̀ tó jẹ́ wípé kí nǹkan ó dàrú tí nǹkan bá ti dàrú ni wọ́n sọ pé láti kínní wọ́n ti wá wọ́n fẹ́ wá gbèjà wọ́n fẹ́ wá kálàáfíà ìjọba ẹ wádìí ẹ̀ fínífíní irọ́ ni àwọn oníròyìn kan wà báwọn ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé àìmọ̀kànmọ̀kàn gan ní dayé wọn láàmú tó jẹ́ pé àwọn míín wà tó jẹ́ pé oníròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n kàn déédéé máa sọ sórí ẹ̀rọ ayélujára kì í ṣe pé bóyá wọ́n ń ṣe láti fi gbowó ṣùgbọ́n wọ́n sà ń ṣe kán fi lè mọ̀ wọ́n àmì ò sọ pé kán fi lè mọ̀ wọ́n bí wọ́n bá mọ̀ kí ló fẹ́ dà kí ló fẹ́ jẹ́ ipa wo ló fẹ́ kó nínú ìdàgbàsókè àti ìfọ̀kànbalẹ̀ orílẹ̀-èdè àìníròònú àwọn elérò kúkúrú
òun làwọn tó ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn bá wá rò wípé òfófó a máa pa ẹrú èpè wọn a sì polè olè tí ń jí dúkìá nìkan kọ́ o ẹni tó bá jí ni ní àlàáfíà lọ olè ní èpè ní parú wọn ẹni tó bá jí ìfọ̀kànbalẹ̀ ẹni lọ olè ní èpè ní parú wọn ó yẹ kí àwọn èèyàn mọ̀ wípé gbogbo kinní wọ̀nyí kò sí ètí ò látúbọ̀tán o tí wọ́n bá mọ̀ pé ó látúbọ̀tán wọn ó jáwọ́ nínú ibi èyí tí wọ́n ń ṣe ní tí ò ṣẹlẹ̀ tẹ́ mọ̀ sọ pé ó ṣẹlẹ̀ mo ń bọ̀ láti Ìbàdàn níjọ́ kan ní Abádékiri omi gba gbogbo ojú ọ̀nà tó jẹ́ pé ó nira àwọn ọkọ̀ tí ó dákú èmi náà bá sì mú fídíò mo bá ní kí n ra ya fídíò rẹ̀ díẹ̀ mo yà á ṣùgbọ́n nígbà tí mo dé Ifẹ̀ tán lẹ́jọ́ náà lọ́hùn wọ́n bá ní Ìkirè ni o wọ́ndà ṣẹlẹ̀ omi ti gbé àwọn èèyàn lọ èmi gan lò ju wákàtí kan lọ nínú kínní yìí ń wò ní ẹ ti rí ròyìn tí wọ́n ń gbé ara àwọn tó jẹ́ pé wọ́n ti sọ ẹ̀rí ọkàn wọn nù nìyẹn wọ́n fẹ́ dá ìpayà sílẹ̀ fún àwọn ènìyàn káwọn èèyàn mọ́ bá a lè ní ìfọ̀kànbalẹ̀ olè náà nírú wọn ńlá fi sọ wípé òfófó àtèké ní pẹ̀rú èpè ní polè olè yòówù tí bá jani ní gbogbo ọ̀nà èpè ní ó parú wọn ó yẹ kí wọ́n lọ jáwọ́ àwọn tó bá sì jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ fún àwọn ilẹ̀ òkèèrè náà láti dá wúrúgúdù sílẹ̀ láti dá wàhálà sílẹ̀ lórílẹ̀‐èdè ká mọ́ bá a lálàáfíà tí wọ́n fi sọ pé àwọn náwó ọ̀fẹ́ wọ́n fẹ́ wá parí ìjà tí wàhálà ó fi mọ́ dé irú àwọn náà kan lọ jáwọ́ nítorí pé irú rẹ̀ kò sí ètí kì í lẹ́yìn ìmọ̀ràn tí mo lè sọ àrọ́wà tí mo lè pa fún wọn nìyẹn ó sì yẹ kófin ó wà tí ó mọ̀ de gbogbo àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ tí ìṣòótọ́ tí wọ́n bá ti rí wípé n tó lè dá ìpayà sílẹ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè ni bóyá kíyàn jẹ́ kẹta ó yẹ kí ìjọba náà ó dá sí i pé gbogbo àwọn oníròyìn tí ò sí n tí ò jọra wọn tí wọ́n kàn máa gbé káàkiri kàn máa mú wọn nígbà wọn bá fi ojú wọn wí náà òfin mo gbàgbọ́ pé irú wọn ó jáwọ́ kúrò nínú ìwà burúkú ìwà ìbàjẹ́ èyí tí wọ́n ń wù nínú àwùjọ wa. bó tiẹ̀ jẹ́ pé àṣìlò òfin a máa tún dínwọ́ òmìnira tó yẹ ká tún níkù pàápàá nírú orílẹ̀-èdè tá a wà yìí. bẹ́ẹ̀ni ọ̀pọ̀ òfin ló wà ibo ni wọ́n lò ó sí. ibi tí wàhálà wà nìyẹn. adúgbò pọ̀ lọ́wọ́ yín ọ̀jọ̀gbọ́n Ṣọlá Ajibade ẹ bá ní dákọ̀ yín fáwọn èèyàn ẹlẹ́nu oníkànlá àti gbọ́pọ̀n. orúkọ mi ni Ajibade George Olúṣọlá. ẹ ṣeun. mo jẹ́ olùkọ́ ọ̀jọ̀gbọ́n ní ilé ìwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní Ilé Ifẹ̀ mo wà ní ẹ̀ka ẹ̀kọ́ èdè àti ìmọ̀ ẹ̀dá èdè ní ilẹ̀ adúláwọ̀ ní yunifásitì náà ibẹ̀ ni mo wà tí mo ti ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ mo ń kọ́ èdè Yorùbá àṣà Yorùbá àti lítírésọ̀ Yorùbá níbẹ̀ ẹ ṣeun. ǹjẹ́ títí ìgbà míì tá a tún máa pàdé àrọwà mi lọ sọ́dọ̀ gbogbo ọmọ káàárọ̀ òjìrè yíká gbogbo àgbáyé yíká alẹ̀ yìí wípé ẹ dákun dábọ̀ ẹ jẹ́ ká máa rántí pé ọ̀kan ṣoṣo ni wá o ìkan nǹkan ọ̀kan náà ni wá o ká má fààyè gbẹ̀sìn láti di ọ̀tá sáàárín wa o àjọ wà fúnra wa àjọ ń gbáyé pọ̀ àjọ ń láyé pọ̀ ayé yìí ò ṣeé dágbé fẹ́ nìkan ẹ jẹ́ àfìfẹ́ lò àwa oníròyìn àwa ṣètòṣètò ẹ jẹ́ àfọgbọ́n ṣe é kí ìlú ó lè bá àgún gẹ́gẹ́ Ọlákúnlé Fásùgbà ló kọ mi fún ìkànnì Yorùbá Gidi TV. NDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsan wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékè téńté àṣẹ tó ń tẹjọba tá a gbà
ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ní MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní rajà product sourcing ìyẹn ni pé à ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT clearing freight and logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com MDT Clearing Freight and Logistics assure delivery. Masali kauribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò. Bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area. Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tólúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sá dalikaba Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí màsádàlì kàpárìbàyà kàsáìdàyà ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣọ́mọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀ jẹ́ a jọ wá ojú Olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n ṣọ́nà fún ọ tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jájọ gbàdúrà lé lórí kó wá ò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì wòmísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè wòmísà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúà má jẹ́ kó sú ọ jájọ gbàdúà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́
bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.